Ẹ kú dédé àsìkò yìí o ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo òun ni mo wá sí etí ìgbọ́yín láti lè ṣe jígí alára. Orúkọ tèmi ni Funmilayo Adesewo. Kí n tó tẹ̀síwájú nínú ìròyìn ọ̀hún, ẹ jẹ́ kí a gbọ́ kókó tó wà nínú ìròyìn náà. Àwọn olùgbé ní agbègbè kan ní ìpínlẹ̀ Zamfara ní fi ibùgbé wọn sílẹ̀ lẹ́yìn ìkọlù tí wọ́n ti gbé àwọn ènìyàn tó tó 150 níye. Ènìyàn 13 ni ó ṣèṣe níbi ìjàmbá ọkọ̀ tó wáyé ní òpópónà másosẹ̀ Èkó sí ìlú Ìbàdàn. Wọ́n dóòlà ẹ̀mí ẹnìkan níbi ilé tí ó wó nílùú Àbújá. Ọlọ́pàá àti ikọ̀ DSS ṣekú pa àwọn afurasí ìgárá ọlọ́ṣà 3 ní ìlú Enugu. Àwọn agbébọn ṣekú pa olórí ẹ̀sìn kan tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Imo. Gómìnà Yusuf ti ìpínlẹ̀ Kano dá àwọn òṣìṣẹ́ tó tó 3,224 dúró lẹ́nu iṣẹ́ wọn. Ẹ jẹ́ kí a dókè náà fún ìpolówó ọjà kí a tó tẹ̀síwájú. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèdè pàkó yí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV jígí alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòránpọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn olùgbé ní agbègbè kan ní ìpínlẹ̀ Zamfara ni wọ́n ti fi ibùgbé wọn sílẹ̀ lẹ́yìn ìkọlù tí wọ́n ti gbé ènìyàn tó tó 150 níye lọ. Agbègbè 4 ní ìjọba ìbílẹ̀ Maru ní ìpínlẹ̀ Zamfara ni wọ́n ti fi agbègbè wọn sílẹ̀ nítorí ìkọlù ìjínigbé tí ó wáyé níbẹ̀ ní èyí tí 150 ènìyàn ti sọnù. Ẹnìkan ní agbègbè náà, Ibrahim Muhammed, sọ wípé àwọn ènìyàn tí wọ́n ń gbé ní Mutunji, Kwana, Mubuta àti Unguwa Kawo ti sá lọ sí agbègbè Balele fún ààbò ẹ̀mí wọn nítorí lẹ́tà tí wọ́n rí gbà láti ọwọ́ ọ̀gá ikọ̀ àwọn ajínigbé náà wípé àwọn ń padà bọ̀ ní agbègbè ọ̀hún tí wọn kò bá san owó tí wọ́n ní kí wọ́n san, èyí tí í ṣe 150 náírà èyí tí wọ́n fún wọn ní ọ̀sẹ̀ kan ní àti san. Ènìyàn 13 ni ó ṣèṣe níbi ìjàmbá ọkọ̀ tó wáyé ní òpópónà másosẹ̀ Èkó sí Ìbàdàn. Kò dín ní ènìyàn 13 tó farapa yánnayànna níbi ìkọlù ọkọ̀ tó wáyé ní òpópónà másosẹ̀ Èkó sí Ìbàdàn ní àárọ̀ kùtù ọjọ́ Àìkú. Èyí ni ó jáde láti ẹnu agbẹnusọ fún àjọ ẹ̀ṣọ́ ojú pópó FRSA ti ìpínlẹ̀ Ògùn, Florence Ope. Ó ní eré àsápajúdé ni ó fa ìṣẹ̀lẹ̀ náà tí ó ṣẹlẹ̀ ní nǹkan bíi aago 5:05 ní ọjọ́ Àìkú, èyí tí ó kan ọkọ̀ 5 àti ènìyàn 22. Wọ́n dóòlà ẹ̀mí ènìyàn kan níbi ilé tí ó wó nílùú Àbújá. Àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìlú Àbújá FEMA ni wọ́n ti dóòlà ẹ̀mí ọkùnrin kan tí ó jẹ́ òṣìṣẹ́ níbi ilé tí wọ́n ń kọ́ nílùú Àbújá. Gẹ́gẹ́ bí ìfiléde wọn, ọkùnrin náà tí ó ń ṣiṣẹ́ ní ìpele kìíní ilé náà nígbà tí gbogbo ilé náà tí ó ya bò ó mọ́lẹ̀. Wọ́n ní ẹni tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí ni wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn Trauma Center of the National Hospital Àbújá fún ìtọ́jú tó péye. Ó tẹ̀síwájú pé wọ́n ta àwọn olólobó ní nǹkan bíi aago 4:00 nígbà tí apá àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ kò ká ìṣẹ̀lẹ̀ náà. Ọlọ́pàá ikọ̀ DSS àti iléeṣẹ́ ọlọ́pàá ṣekú pa àwọn afurasí ìgárá ọlọ́ṣà 3 ní ìlú Enugu.
ní ọjọ́ àìkú ní iléeṣẹ́ ọlọ́pàá àti ikọ̀ DSS ṣe ikú pa àwọn afurasí ìgárá ọlọ́ṣà mẹ́ta ní ìpínlẹ̀ Enugu níbi tí wọ́n ti ń ṣe iṣẹ́ láabi wọn. Àwọn afurasí mẹ́tẹ̀ẹ̀ta ṣe alábàápàdé ikú wọn ní agbègbè 2nd Avenue Independence Layout Enugu lẹ́yìn tí wọ́n wọ̀yá ìjà pẹ̀lú àwọn ikọ̀ ọlọ́pàá náà. Gẹ́gẹ́ bí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ọ̀gá àgbà Daniel Nduke ṣe fi léde, ó ní ọwọ́ tẹ àwọn afurasí náà nínú kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta tí wọ́n nọ́mbà rẹ̀ jẹ́ MGL 100WL. Ó tẹ̀síwájú pé àwọn gba ìbọn, oríṣiríṣi oògùn, owó tó tó $500 náírà, ẹ̀rọ ìléwọ́, àpamọ́wọ́ àti àwọn nǹkan mìíràn ni wọ́n gbà ní ọwọ́ wọn. Lẹ́yìn èyí ni wọ́n wá sọ pé àwọn yóò ṣe ìwádìí tó lóòrìn àti láti rí i pé àwọn tó kù tí wọ́n jọ ń ṣiṣẹ́ láabi yìí òun ni ọwọ́ tó. Agbébọn ṣekú pa olórí ẹ̀sìn kan tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Imo. Adarí ẹlẹ́sìn kan ní Otulu ní ìjọba ìbílẹ̀ Ezinte Mbaze ní ìpínlẹ̀ Imo, Eze Joe Ochilo ni wọ́n ti ṣekú pa. Adarí náà tí àwọn ikọ̀ ajínigbé tí wọ́n gbé ní àárọ̀ kùtù ọjọ́ àbámẹ́ta ni wọ́n ṣekú pa ní ìrọ̀lẹ́ ọjọ́ náà. Ẹnìkan ní agbègbè náà tí ó ń sọ̀rọ̀ ní ọjọ́ àìkú ni wọ́n rí òkú Joe ní ẹ̀bá títì ní ìrọ̀lẹ́ ọjọ́ àbámẹ́ta. Ìbẹ̀rùbojo gba gbogbo agbègbè náà kan nítorí ẹni tí wọ́n pa yìí inú ilé rẹ̀ ni wọ́n ti gbé ní àárọ̀ ọjọ́ àbámẹ́ta kí wọ́n tó rí òkú rẹ̀ ní ìrọ̀lẹ́ ọjọ́ náà. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Henry Okoye fi ìdí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani náà múlẹ̀. Wọ́n fi ń dá àwọn ènìyàn agbègbè náà lójú pé ọwọ́ àwọn yóò tẹ àwọn tí ó ṣe iṣẹ́ burúkú náà láìpẹ́. Gómìnà Yusuf ti ìpínlẹ̀ Kano dá àwọn òṣìṣẹ́ tó jẹ́ 3,284 dúró lẹ́nu iṣẹ́. Àwọn òṣìṣẹ́ tí ìjọba àná ní ìpínlẹ̀ Kano gbà síṣẹ́ ní gómìnà tuntun Abba Yusuf Kabir ti dá dúró báyìí nítorí tí wọn kò kún ojú òṣùwọ̀n. Ó ní lára wọn ni a ti rí àwọn tí ó ń sin ilẹ̀ bàbá wọn lọ́wọ́, àwọn tí ọjọ́ orí wọn kò tó láti ṣiṣẹ́ àti àwọn tí ọjọ́ orí wọn ti kọjá ti tòṣìṣẹ́. Ó tẹ̀síwájú pé ọ̀pọ̀ ni ó fi ìwé ẹ̀rí tí kò múnádóko wọṣẹ́, ọ̀pọ̀ ni wọ́n sì gbà sí àwọn iṣẹ́ tí wọn kò mọ̀ nípa rẹ̀, nígbà tí ọ̀pọ̀ ènìyàn tó yanrantí sì wà nílẹ̀ tí wọn kò rí iṣẹ́ ṣe. Ó ní àwọn wà nínú ipò tí kò dára láti bíi ọdún 4 sẹ́yìn. Ìdí nìyí tó fi gba iṣẹ́ ní ọwọ́ àwọn wọ̀nyí nítorí wọn kò kún ojú òṣùwọ̀n tó. Kò ní jù báyìí lọ fún ìròyìn wa Kayegbo ti tòní. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni Funmilayo Adesewo. Ká fi ire pàdé o.